Eléyìí ni àgbo jẹ̀dí àti àgbo alẹ. Kò dìgbà tó wọ́n ní ẹyọ kan méjì lògùn, tó bá ti ń di mẹ́wàá méjìlá ó ti dàgúnmu. Torí bàrà ní, tó bá ti lọ wá bàrà kan àbí méjì bó bá ti fẹ́ kó pọ̀ sí, ó kàn gé wẹ́wẹ́ báyìí, ó gé wẹ́wẹ́ ó rọ́ sínú ike kan, ó bá sì rọ́ sínú ike ọ̀dà déédéé, ó bá rọ́ sínú ike rágólíìsì kọ́ra mọ́ yọ déédéé. Torí kinní kan ò lè ṣe dáadáa tó lọ́dọ̀ ìyàwó rẹ, ìwọ lọ ra bàrà kan, tí wọ́n bá sì tọ́ bá sì gbé sẹ́gbẹ̀ẹ́ ilé, ìwọ kàn wọ ọbẹ̀, kò ní di ọbẹ̀, ìwọ kàn sáà ti gé kéékèèké. Tó bá ti gé kéékèèké báyìí, ìwọ kàn rọ́ sínú keragolis water, kó bu ògógóró lé lórí, ọtí àwọn àgbàlagbà. Ìwọ máa mu ẹyọ kan láàárọ̀, ó rí wípé ìyàwó rẹ ó máa kí ọ pọ́kùnrin ni ọ́. Ara ẹ̀ lẹ́rí tá à ń ṣe yìí. Ó sì bá mú ike kan wá nulẹ̀ ní ike bí ike ọ̀dà kan àbí bí ike ìsanwó kan àbí ike custard yẹn, ká dà síbẹ̀ lọ́wọ́ kan kó lè yá, ká má fi jó dátà àwọn èèyàn púpọ̀. Kò jù báwọn lọ. Ẹ̀gúsí bàrà ní, tó o bá ti lè wá, ìwọ gé kéékèèké, kó lọ wá èyíkéyìí nínú ọtí ṣìnáàpù, kó dà lé lórí. Wàá rí wípé oògùn ni, wàá rí pé oògùn ni, wàá rí pé oògùn ni. Wàá máa yọ ọmọ láàárọ̀ láàárọ̀. Tó bá ti ń yọ ọmọ láàárọ̀ láàárọ̀ ó ti tán. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ó dúpẹ́ tó pọ̀. Bóyá ò ń wá oṣólẹ̀ àbẹ́yọ̀nú, wọ́n kàn sí Fágbénró ọmọ Òrìṣàtọ́lá. Lórí wúkẹ báyìí ti dà, gé sínú ẹ̀, torí àti ṣẹ̀ṣẹ̀ máa tó wọnú yún yóò tún máa pẹ́. Ó gé kéékèèké sínú ẹ̀ ní ìṣẹ́ ó dà sí. Ogun ti dé, dọ̀tí lé lórí. Ra máa yọ ọmọ láàárọ̀ láàárọ̀, gáàsì kan ti tó. Èsì tó pọ̀ jù torí pé tó bá ti pọ̀ jù yóò fẹ́ yà yàn ìgbẹ́ púpọ̀. Tó bá yà ìgbẹ́ wọ́rọ́wọ́ ni, ó rí tí nǹkan ọmọkùnrin rẹ̀ ó máa gbẹ́ fúkẹ́fúkẹ́. Àwọn kan máa ń sọ wípé àgbo kan bẹ tí máa ń mókó tóbi sí i. Irọ́ ni o. Àwọn tí ò mọ nǹkan kan nínú ètò ayé nu. Gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí pé àgbo yìí wà á lò ó, okó rẹ̀ ó tóbi sí irọ́ ni. Àgbo tó kó fi nà sí ní bẹ lásìkò tó o bá fẹ́ lò. Ṣé rí ìka tẹ́ ń wò yìí, àwọn àgbàlagbà ní ìka ò dọ́gba. Nǹkan ọmọkùnrin wa ò lè jọ tóbi bákan náà. Ọ̀kan kéré, ọ̀kan tóbi, òmíì ò wúra báhùn. Ṣùgbọ́n àsìkò tó o bá fẹ́ lò, kó o lò kó dẹ́ ẹ lóhùn, kó tún wá pẹ́, kó má tètè rọ̀, kó tún wá nà sí lásìkò tó o fẹ́ lò. Nǹkan ni ọba ti lò ní ìsìlámù ìjọba ìta kóòrè ó kùn sí irọ́ nìyún. Kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀tàn ni. Oògùn tí ń bẹ ni pé àsìkò tó bá fẹ́ lò ó gbádùn rẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀. Àwọn tó dànù tí ń bẹnu. Ẹ̀tàn ni pé tó bá ti lò oògùn yẹn o, kóòrè ó gùn sí irọ́ nìyún. Kò nídìí ọbẹ̀ bàrà sáà ti gé kéékèèké, dà sínú ike. Ó ti tán. Ó wá da ọtí ṣìnáàpù yíkéyìí sí. Ó láti jẹ́ ọtí funfun, ó ti jẹ́ ọtí, ẹni ọtí. Kò sí èyí tó lò tí ò ṣiṣẹ́. Kò sí èyí tó lò tí ò ṣiṣẹ́. Kò sí èyí tó lò tí ò ṣiṣẹ́.
ẹ like ẹ share. Àwọn sólẹ̀ ń bẹ lóníranran téèyàn fi ráyé lò tí ò ní nǹkan èèyàn nú tí ò ní bọ̀lá rẹ̀ jẹ́. Àwọn iṣẹ́ téèyàn fi ń ríwèé ìgbélú gbà, àwọn iṣẹ́ téèyàn fi ń ráyé lò téèyàn fi ń rí nǹkan gidi ṣe nú ayé ń bẹ tí ò ní bọ̀lá rẹ̀ jẹ́. Dà sínú ike báyìí. Lògùn bá dé bàrà nìkan wọ́n fi nǹkan kan mẹ́ẹ̀kan òun nìkan pẹ̀lú ọtí ṣìnáàpù òun ló lò. Tó bá ti rẹ́ ẹ dà kí ni orúkọ rẹ̀ sí báyìí, dà ẹ̀gúsí òun sí, wá da ọtí lé lórí, wá filẹ̀ fún ọjọ́ kejì àbí ọjọ́ kẹta, wá máa wá yọ ọmú láàárọ̀ láàárọ̀. Àwọn àgbo ń bẹ téèyàn fi ẹni tó bá ní ó ní kidney problem àbó ní liver problem àbí hepatitis ló ní hepatitis àwọn ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ àgbo rẹ̀ ń bẹ, ẹ lè pè wá. Tó bá ní heart failure lèèyàn ní àwọn oògùn rẹ̀ ń bẹ téèyàn máa lò wẹ́rẹ́wẹ́rẹ́ táyípadà ó dẹ̀ máa dé tálàáfíà ó máa dé sí ara èèyàn. Oògùn mà ti dé kò jù báyìí lọ o. Ṣé ẹ rí báyìí? Ìwọ kàn wá kọ́ọ̀pù orí ṣìnáàpù yẹn máa yọ ọmú láàárọ̀ láàárọ̀ ní ṣọ́ọ̀tì kan bàrà nìkan pẹ̀lú ọtí òyìnbó. Ẹlòmíì tún lè má béèrè pé ṣéèyàn lè lomi, omi ò ṣiṣẹ́ fún o. 7up ló tún fẹ́ ṣiṣẹ́ díẹ̀ ṣùgbọ́n èyí tó ṣiṣẹ́ jù ni kó o lo ọtí àwọn àgbàlagbà kó o fi rẹ́. Ìwọ máa yọ ọmú ní ṣọ́ọ̀tì kan láàárọ̀, wàá rí i pé nígbà tó bá gbá ìyàwó rẹ̀ mú jọ́ kẹta tó bá bẹ̀rẹ̀ sí í lò, ìyàwó rẹ̀ ó tún ṣàdúrà fún ọ yàtọ̀. Nọ́mbà tó ń pè mí sí bóyá òun wó sólẹ̀, òun wọ́ ìyọnú, òun wá ṣínà, ẹ̀wò sólẹ̀ kan là ń jó lọ́wọ́ yìí. Ara àwọn iṣẹ́ tí ò ní nǹkan èèyàn nú téèyàn máa ń lò téèyàn fi máa ń ráyè rẹ̀ lò ní téèyàn fi máa ń ráyè rẹ̀ ṣe òun ní. Nọ́mbà tó ń pè mí sí 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83. Nọ́mbà tẹ́ pè mí sí nìyẹn. Bóyá àkànṣe iṣẹ́ kan fún ẹ̀yọ́nú kan àbí bóyá ènìyàn rẹ kan lùgbàdì òfin kan nílùú ọba tó sì lè fẹ́ mẹ́mìí tàbí kán rán lẹ́wọ̀n lọ́wọ́, wọ́n pè mí wàá rí wípé nítòótọ́ lọ́lọ́run kó ọ̀pọ̀lọpọ̀ àṣírí sí mi lọ́wọ́. Gbogbo ìwọ tó bá wá lo iṣẹ́ yìí tó bá dán Ọlọ́run máa ń fàdúrà ràn bàbá mi Edward Òrìṣàtọ́lá lọ́wọ́ pé iwájú tí bàbá mi kọjú sí kọ́lọ́run jẹ́ ó máa dáa, ẹ̀yìn tó sì fílẹ̀ mọ́ bàjẹ́ láéláé. Ẹ like ẹ share. Bóyá ẹ ti pè mí mi ò gbé. Nọ́mbà tẹ́lẹ̀ ìlú Ìlọrin ni mo wà. Anywhere tẹ́ ẹ bá ń bọ̀ wá ẹ lè pè mí kí n má gbé omi ò gbà gángan kó ń lọrin torí pé mo mọ̀ pé gbàkúgbà lálejò ń wá. So ẹ kàn sáà dé lọrin, bá ti dé lọrin ibikíbi tẹ́ bá ti sọ̀kalẹ̀ ẹ gbọ́kadà ẹni wọ́n máa gbé yín bọ̀ wá sí ilé epo Ibrolac lágbo ọba. Ilé epo Ibrolac lágbo ọba. Tẹ́ bá ti débi ilé epo yẹn ẹ dún wájú ilé epo kẹ́ ẹ kọ̀yìn sínú ilé epo níwájú ilé epo gangan. Ẹ wá wo bí òpónà méjì ní apá àlàáfíà yín nígbà tẹ́ bá ti dún wájú ilé epo yẹn tẹ́ ẹ kọ̀yìn sínú ilé epo. Ẹ wá dúró bí òpónà méjì, ẹ wá wo bí òpónà méjì, ẹ rí fọ̀gánáísà kan tó wà lára transformer kan bí òpónà méjì sí ilé epo yẹn. Ibi tí transformer wà àti fọ̀gá wà yẹn náà ń pè ní Olú Guest House Junction. Ẹ wá béèrè ilé Fágbénró ọmọ Òrìṣàtọ́lá, àpèsè ìṣègùn àgbáyé ẹ ní dààmú. Bóyá àrùn ara ní ń dà ọ́ láàmú, bóyá nǹkan míì ló tiẹ̀ ti náwó tó ti rò ó pẹ́ sí, ó máa bọ̀ sọ́dọ̀ Fágbénró pẹ̀lú àṣẹ Ọlọ́run bá fojútùú sí tó dẹ̀ ní dààmú. Àǹfààní bẹ lórí YouTube page mi Òrìṣàtọ́lá Fágbénró Herbal Medicine Limited. Àǹfààní tó lè má rí ní Facebook, tó lè má rí ní TikTok, tó lè má rí ní Instagram, wọ́n máa lọ sórí YouTube page mi wàá rí i pé àwọn àǹfààní kíbẹ̀ tó pọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ ní dààmú o. Nọ́mbà tẹ́ pè mí sílẹ̀ kan sí 080 30 45 63 83. Àwọn èèyàn ti ń lo péjì mi o, wọ́n ti fi ń lo jìbìtì ọ̀fọ̀lọ́hún bẹ̀yìn. Any phone number tí wọ́n bá kọ sórí péjì mi
tí ì ṣe wípé ẹ gbọ́ fóònù nọ́mbà látẹnu mi fake ni o. Wọ́n ń táàgì, wọ́n á kọ́ ti prógámù mi, wọ́n á kọ nọ́mbà wọn sójú prógámù yẹn. Ẹ mọ̀ rò pé mi lẹ̀ ń bá sọ̀rọ̀. Wọ́n dẹ̀ nígbà kẹ́pẹ́ àwọn dẹ̀ mẹ́sẹ̀gì àwọn ní WhatsApp àbí ní kí lorúkọ rẹ̀ ni Messenger. Èmi ì báyàn sọ̀rọ̀ Messenger o. Bẹ́nìkan bá ti ń bá yín sọ̀rọ̀ Messenger tẹ́ tí ń gbowó lọ́wọ́ yín, èmi kọ́ o. Tó o bá fẹ́ rí mi, nọ́mbà mi tí mo pè yí gangan, mo lè má tètè gbé. Ẹ bá mi sọ̀rọ̀ WhatsApp, ẹ pè mí, ẹ bá mi sọ̀rọ̀ ń padà gbé. Nọ́mbà mi tí mò ń pè lẹ́nu mi yìí gangan ni fóònù nọ́mbà mi 080 30 45 6383. Ire o, ire gbà.